Africa Content TV. Sunday, Obika, Damo Agbao Yele, Managing Director of Extension Publications, Ibadan. If you put that out at the piano of Dubai, our Nino, Damo, our Dubai, Cabo. Always Sunday, Obika, Damo Agbao Yele, Olóyè Sunday Obika Damo Agbao Yele. Yes. Ẹ̀ẹ́dùn wọ́n bá ìṣà. Olóyè Sunday Obika. Bàbá rẹ̀. Àwọn ọmọ ẹ̀yà. Àwọn ilé òní gbéraga ọlọ́run wa tó ṣẹ̀dá ọlọ́wọ́ òun tó ṣẹ̀dá ọ̀kí inú wa dùn báyìí abala tá a wà yìí abala tó lágbára ni abẹ́fẹ́ mi tọ́ táratára bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ pé ẹ̀yin ní ẹ̀jẹ̀ alágàtà wa bá yín ẹ̀wọ̀n mo ṣe yẹ yín tó ẹ̀yin ẹ̀wọ̀n kan ẹ̀jẹ̀ lẹ́yìn lọ́nà àkọ́rọ́ ń sà ọ̀rọ̀ àkọ́sọ lẹ́nu alágàtà. Olóyè Sunday Obika lẹ́rìn o Jagun Agbao Yele Ìbàdàn, Managing Director Extension Publications. Wọ́n fi yé mi ní gbogbo ògbìmọ̀ kí tó máa bọ̀rọ̀ bọ̀ olórí oko bàbá ọba àjọba akọkùn ìjọba Táyé Àkàndé ó ti wà pẹ̀lú wa o alẹ́ ń wò yẹn wọ́n bọ̀ wá pín dáadáa. Now, ní àná òun ni bàbá ti lọ́ọ̀tẹ̀ for only small money 1 billion. Ẹ̀dá bàbá mi fún ẹ ní àtẹwọ́ gbogbo ẹni tó ṣòwò jìnnà láyé àtẹ̀yẹ́tẹ̀ ti ṣòwò débi èrè tí ò ní bàjẹ́. Wọ́n ti fún ẹ ní 1 million kó fà wọ́n lé ọlọ́wọ́.